Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ kọkànlélógún oṣù kẹta ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ààrẹ Tinubu ti gbóṣùbà káre fún ilé ìgbìmọ̀ asòfin fún ìbuwọ́lù àṣẹ ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers. Ó ní orílẹ̀-èdè yìí máa jèrè sí i tí àjọṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ tó lóòrín bá wà láàrin àwọn adarí ilẹ̀ yìí. Ìbáàsì ti bẹ̀rẹ̀ iṣẹ́, ó ṣèlérí láti kojú ọ̀rọ̀ sí ẹnikẹ́ni tó bá fẹ́ da omi àlàáfíà ìpínlẹ̀ Rivers rú. Ẹgbẹ́ àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú alátakò ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti kọ̀yìn sí àṣẹ ìlú òfararọ ní ìpínlẹ̀ Rivers. Dixon sọ̀rọ̀ síta, ó ṣàlàyé ìdí tí òun, Tambuwal àtàwọn yòókù fi bínú jáde níbi ìjókòó ilé. Pẹ̀lú bí ètò ìdìbò ọdún 2027 ṣe ń súnmọ́, àwọn alátakò ti kóra wọn jọ láti yẹ àga nídìí Tinubu pẹ̀lú bí Àtíkù àtàwọn míì ṣe dá ẹgbẹ́ sílẹ̀. Àjọ FIRS àti iléeṣẹ́ Flutterwave ti fi ọwọ́ sowọ́pọ̀ láti bẹ̀rẹ̀ ètò owó orí ní sísan nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ òde òní. Ilé-ẹjọ́ ti kọ̀ láti gbà fún àjọ EFCC láti ṣíṣọ lójú ẹ̀rí míì lórí ìgbẹ́jọ́ Emefiele. Ààrẹ Tinubu ti fìpè ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà fún ìbuwọ́lù Bala Bello gẹ́gẹ́ bí alága àjọ AMCON. Ìròyìn eré ìdárayá, balógun ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Rwanda ti sọ̀rọ̀ tìkanra. Ó ní ẹ̀rù ò bá òun láti kojú Osimhen, Lookman àtàwọn ikọ̀ Super Eagles yòókù. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi balógun ló ṣògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.